pé owó ni gbogbo ẹ̀, owó kọ́ ni gbogbo ẹ̀ṣẹ̀ o. Tí ìbá ṣe pé aṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni gbogbo nǹkan tó gbé wa dúró ń bì yìí àti gbogbo àwọn machine yìí nǹkan tẹ́ ń lò wọ̀nyí. Owó ni bẹ́ẹ̀ni òkúta kọ́ ló gbé lẹ̀. ọ̀fẹ́ kọ́ àgbà wọn lójú lọ. So ti ẹ̀ ń sísọ kò sígbà tá à ní ìdí owó. Ìdí rẹ̀ òun ni problem tí Balaam ní nìyẹn sà. Tẹ́ bá wọnú Exodus chapter 23 verse 8 Bíbélì sọ wípé do not take gift because gift blinded the eyes of the wise and perverted the word of the righteous. Ó ní ẹ̀yin ẹ má ṣe gba ọrẹ. Ọrẹ ló ń fọ́ ojú aríran. Ọrẹ ló ń dí ẹnu ẹni tó yẹ kó sọ̀rọ̀ rere. Òun làwọn Yorùbá fi sọ pé wọ́n ti fi owó dí ẹnu ẹ̀. Ọ̀nà ti fowó ti lẹ́nu. Àwọn ẹ̀ ṣe pé jẹ́ láti máa wà very very careful. Of recent